Karo. Good morning, everybody. Good morning, ladies and gentlemen. Good morning, all my friends, all my fans, all my darling, all my friends. Good morning. Yeah. Good morning to you. Good morning. Just a quick talk. Mo fẹ́ kí n gbàgbé ọ̀rọ̀ yìí ni mo ní kí n sáré sọ before it is too late kó tó pẹ́ jù. Ó dà pé eyín mi yìí ó yọ, eyín mi tó yọ yẹn ó ń wọ̀n dáadáa, jẹ́ kí n sáré fi kí ni wá sí. Ọlọ́run ṣe ní ìwọ́dọ̀ wá fẹ́ fẹ́ mi wá dé wọ́n bóyá yín lọ kú ẹ o. Èmi ò mọ bóyá ṣe máa ń parọ́ o. Ẹ ti rí ẹ fi ẹsẹ̀ ìyẹn làjì. Quick talk. Ẹ bá mi ṣe ìṣẹ́jú méjì pé bẹ́ẹ̀ fi sọ̀rọ̀ yẹn. Ọ̀gbẹ́ni Wọlé má ṣe mí lójijọ́. Ó ti dídí ẹ̀. Ìṣẹ́jú méjì pé mo sáré fi sọ̀rọ̀ yìí, just a quick talk. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí mo bá sọ, ọ̀rọ̀ yẹn máa ní mí nì. Mi ò ní jáde láti wá sọ̀rọ̀ láì jẹ́ pé bí a mo ní purpose àbí báyìí lè máa ń sọ Yorùbá yẹn. I won't come out without having a purpose or a reasonable topic. My reasonable topic of coming out this morning, òun ni ìgbé òkè jẹ́ ǹjẹ́ kọ́kọ́ bí ẹ lérè ẹ̀yin tẹ́ ẹ wó mi yẹn. Ìgbé ayé wo ni àwọn parent ẹ bẹ́ẹ̀ lò di èní yìí wọnú marriage yẹ? Ìgbé ayé wo ni àwọn parent ẹ bẹ́ẹ̀ lò, especially àwọn ọkùnrin? Ọ̀dọ̀ ẹ má dàbí ọ̀rọ̀ kan, especially àwọn ọkùnrin mo lè fẹ́ bá sọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ ẹ ṣì máa lọ sọ́dọ̀ àwọn obìnrin tó bá yà bọ̀, especially àwọn ọkùnrin. Ìgbé ayé wo ni ìwọ àtàwọn family ẹ jọ ń lò tó bá ẹ wọnú marriage, tó bá ẹ débi tó dé lọ́wọ́lọ́wọ́ yìí? Mo fẹ́ já ẹ̀yin ọkùnrin kan tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn, mo fẹ́ já yín tán. Ìwọ ọkùnrin tó bá ti wọ 25 years 30 years, no matter bí bàbá ẹ ṣe lè lówó lọ́wọ́ tó, try láti move forward, try láti rìnrìn àjò ayé ẹ, try láti jẹ́ important, try láti jẹ́ another topic. Torí topic bàbá ẹ tó bá monitor, mo ń bọ̀ máìkì tí lọ síbẹ̀ yẹn. Let me come again. Gbogbo ọkùnrin tó bá di pé 25 to 30 years, no matter bí bàbá ẹ ṣe lè lówó lọ́wọ́ tó, ìwọ náà try láti produce owó tiẹ̀, try láti fún ilé ayé ara ẹ ní meaning. Ibi tí mo ń bọ̀rọ̀ mi yìí bọ̀, kó rẹ̀ mi díẹ̀, so mo fẹ́ pariwo, mo dẹ̀ ní time, but just ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ ju 5 minutes lọ. Bọ́lá ní 5 minutes mo fẹ́ kí ẹ máa bá mi share ẹ̀. Ṣé mo pé ń gbà mí ìfẹ́ táwọn parent yẹn tó máa ní àwọn ní sí èèyàn gbà mí, ó máa kò kí ń jẹ́ kí family èèyàn collapse. Ìfẹ́ tí àwọn parent yẹn tó máa ní àwọn ní sí èèyàn gbà mí kò kí ń jẹ́ kí marriage coexist. For example, now bàbá ẹ kọ́lé àbí ìyá ẹ kọ́lé, wọ́n wá ní pé kò wà ní ìkí àwọn máa tí lọ kìnìyàn kan máa gbé pẹ̀lú wọn, and the end of the day àti máa gbé pẹ̀lú àwọn òbí yẹn àwa máa dùn mọ́ ẹ. Wọ́n fún ẹ ní 3 bedroom flat, inú wọn náà ń dùn, òun claim bàbá olówó, òun lo mọ́tò, òun gbé 3 bedroom flat nínú ilé àwọn òbí ẹ. At the end of the day ó fẹ́ yàwó sínú ilé àwọn òbí ẹ yẹn, ó ti ya wèrè, orí ẹ ti dàrú. Kí ni mo pè? Ó ti ya wèrè. Torí mọ́mí ẹ fún ẹ ní ìyàrá kan àbí yàrá méjì nínú ilé tí wọ́n kọ́, ìwọ náà tó rò pé ó ti arrive. Làákàyè ẹ ò tó wá já ẹ tọ́ pé kí wọ́n náà rìnrìn àjò ayé ẹ káyé ẹ nítumọ̀. Ó wá ń gbégbé sáyé wèrè, ó ń gbégbé sáyé fake life nínú ilé dádì àti ilé mọ́mí ẹ. Ó fẹ́ yàwó síbẹ̀. Ó mọ̀ pé yàwó tó fẹ́ sínú ilé dádì ẹ yẹn tàbí ilé mọ́mí ẹ yẹn, ó mọ̀ pé mọ́mí ẹ ló máa bá ẹ control ẹ. Ọjọ́ tí mọ́mí ẹ tàbí dádì ẹ yẹn, àwọn dádì ò dẹ̀ kí n ṣe bí àwọn mọ́mí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tí irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ máa ń dàrú, tá bá lọ wò dáadáa á rí pé baálé ilé yẹn ti kú, that is dádì tó ní ilé yẹn ti kú. Ó wá dá àwọn mọ́mí yẹn tó máa ní I love my baby ni o, I love my daughter ni o, I love my son ni o, mo fẹ́ kó fi mí sílẹ̀ ni o, mo fẹ́ kó fi mí sílẹ̀. Ìwọ tí o bá fi wọ́n sílẹ̀, àsìkò ọjọ́ tó máa lé ẹ jáde, ọjọ́ tí o ò ní expect ni. Ṣó ti yẹ tó bá ti lè pé 20 years 25 years má rìnrìn àjò ayé ẹ bí ìwọ náà ṣe máa move forward.
even tí àwọn ọmọ mi ẹ̀ tàbí bàbá ẹ̀ fà fún ẹ ní 3 bedroom flat nílé yín má rìláàsì lórí 3 bedroom flat yẹn ìwọ náà lọ kọ́ tiẹ̀ síta torí tó bá fẹ́yàwó sínú ilé yẹn tó bímọ síbẹ̀ ó bímọ sínú bondage ni o ó bímọ sínú wàhálà torí kò sí bó ṣe fẹ́ jẹ́ kò sí bó ṣe fẹ́ jẹ́ mọ́mí ẹ̀yẹn màmá mọ́nítọ̀ nù ilé ẹ̀ wọ́n máa ṣe kọ́kọ́ fún ìyàwó ẹ̀ lọ́jọ́ kan tí ò ní tẹ́ ẹ lọ́rùn tó bá sọ̀rọ̀ ju wọ́n ní ti báwọn làwọn nílé òdẹ̀ bá tiẹ̀ lọ tọ́lọ̀ bá máa kó bẹ́ẹ̀ gbà ẹ̀ kó má lówó lọ́wọ́ láti lọ́ọ́ fi gbalé onígbé tiẹ̀ bá ẹ̀. gbogbo obìnrin pátápátá àti ọkùnrin àwọn tó bá dé wọ́n bí 25 years of age má jẹ́ kí ẹ mọ́mí mi ní kí mọ́mí mi I can't leave my mommy I can't leave my mommy I love my mommy ayé ẹ ta kí ni mo pè ayé ẹ ó tún pa bí àgbàdo inú ẹ̀rùn torí àwọn ọmọ náà wọ́n nífẹ̀ẹ́ ni àwọn pẹ́rẹ́ǹtì ọmọ náà wọ́n nífẹ̀ẹ́ ni wọ́n á dẹ̀ máa ṣe àwọn kankan fún ẹ tó máa bá yí ẹ jẹ́ àwọn òdẹ̀ nífẹ̀ẹ́ mọ̀ kán bá yí ẹ jẹ́ wọ́n máa rò pé àwọn lead ẹ ni wọ́n lead ẹ to astray àbí ìwọ tó lọ fẹ́yàwó sínú compound nínú family house ilé family house tó fẹ́yàwó síbẹ̀ àbúrò ẹ náà wà ń bẹ̀ àbúrò obìnrin wà ń bẹ̀ àbúrò ọkọ àwọn náà fẹ́yàwó síbẹ̀ ẹni mọ́mí mi láìkì mi mọ́mí ẹ̀ ò láìkì yẹn fẹ́ bá yé ń jẹ́ ni o even ládùúgbò àwọn aládùúgbò gan máa wò yín pẹ̀ wò ayé tiẹ̀ ń ṣe àwọn eléyìí ni wọn ò rí ilé ọkọ lọ àwọn ọkùnrin náà wà nílé wọn àbí wọn fẹ́yàwó sínú ilé wọn ayé ń ṣe ẹ ni ó mọ̀ páwọn ayé ń bú ẹ ṣá bó ṣe ń gbé nínú ilé mọ́mí ẹ̀yẹn mọ̀ páwọn ayé ń bú ẹ tí ò bá rí lẹ́gbẹ̀ẹ́ lọ máa sọ abẹ́ bíríìjì kó kó ṣì dànù kó rí ilé mọ́mí yẹn òdodo ọ̀rọ̀ ni mo sọ fún ẹ yìí dáadáa tí mọ́mí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ I'm telling you the truth torí tó bá adapt nítorí òfẹ́ lọ sanwó léńtà tó wá adapt tó bá yà yàwó ẹ̀ ò ní adapt tọ́nà bá kọ́ máa ba tiẹ̀ jẹ́ akọ́ mú kí yàwó ẹ̀ arrive ju ẹ lọ ni nǹkan tí wọ́n fojú rí nínú ilé yín tó ń tẹ́ ẹ lọ́rùn tó ń faramọ́ yẹn yàrá yàwó ẹ̀ ò ní gbà yàwó ẹ̀ akọ̀ lọ gbalé at the end of the day wọ́n máa kó lọ sínú ilé tí yàwó ẹ̀ bá gbà ó nípa yé ń ṣí ẹ́ mo tètè já ẹ tán before it is too late kí ni mo pè mo tètè já ẹ tán ẹlòmíì nísìnyí 35 years ni 40 years ni ó sì ń gbé ilé bàbá ẹ̀ ló ń gbé àwọn èèyàn míì wà 35 years of age ilé bàbá ẹ̀ ló ń gbé àwọn dìdìrín míì torí wọ́n ti dàrú a ti wá bí ilẹ̀ bàbá ẹ̀ ṣe kù díẹ̀ a wá ní òun ṣe foundation ó wá ṣe room and parlour self contained sínú ilé dádì ẹ̀ àbí ilé mọ́mí ẹ̀ báwo lè fẹ́ kí ìyàwó ẹ̀ ṣe ni kò sí ìyàwó ẹ̀ let me tell you something ẹ̀ lọ́bìnrin lọ́wọ́ gbogbo àwọn obìnrin yẹn kò sóbìnrin tí inú ẹ̀ lè dùn sí láyé kí ọkọ fẹ́ sínú ilé family house wàláì kò sí obìnrin ẹgbẹ́ ẹ̀yin obìnrin tẹ̀ wá ń bẹ̀ yẹn ṣó tẹ́ yín lọ́rùn kí ọkọ yín fẹ́ yín kó dẹ̀ fẹ́ yín lọ sínú ilé family house gbogbo ọkùnrin tí ìyàwó ẹ bá tẹ̀lé lọ ilé family house tó fẹ́ sínú ilé family house yẹn ó rò pin ni pé àhọ́dà pé torí kò sí bí ìyàwó ẹ ṣe fẹ́ máa gbé nínú ilé family house tí wàhálà ò ní ṣẹlẹ̀ kò sí bí ìyàwó ẹ ṣe fẹ́ máa gbé nílé family house unexpected time ni wọ́n máa da marriage yẹn rú ìwọ tó bá ti lọ fẹ́ yàwó sínú ilé dádì ẹ o láṣẹ you are not a man of your house so you are a baby of your daddy and your mommy. God bless you jàre alájà ẹ̀yin náà experience irú ẹ̀rí ṣẹ́ni gbọ́bẹ̀ yẹn àwọn tó bá ti experience ẹ̀rí láyé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà ń bẹ̀ yẹn lágbára ọlọ́run lórúkọ ọlọ́run ìṣòro tó máa dé bá yín tó wá máa jẹ́ pé ọkọ tó ní ìṣòro tó ń lọ pé lílé bàbá ẹ̀ ló fẹ́ kú sí ọlọ́run ní jẹ́ kí ẹ fẹ́ ọ̀dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ wàá lọ́kùnrin mi 40 years ilé bàbá ẹ̀ ló ń gbé and I don't want to leave my mommy dáàdi mi ní kí n máa fòun lẹ̀ ó ti yá wèrè dáàdi ẹni kò máa fòun lẹ̀ even ká bá lọ wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ irú ilé bẹ́ẹ̀ dáàdi wọn máa ń dóyàwó wọn tí dáàdi ẹ̀ bá lọ jó lóṣì olójú okòrò olè akọ̀mọ̀ àpá aṣọ ọmọ mi ló fẹ́ máa jẹ nǹkan tó tóbi yìí ọmọ mi from there ọmọ wa fọ́ gbọ́ ọmọ ọdẹ kọ́mọ wa lọ jẹ́ ìyàwó ọmọ náà wà lọ jó lóṣó bí àwọn ìyàwó kan tá a mọ̀ tá a gbọ́dọ̀ sọ àbí kí bàbá ọkọ àti ọkọ kọjọ máa kíni kọjọ máa kó fún ọmọ ọlọ́mọ. ohun tí mo sọ fún ẹ láàárọ̀ yìí ni wípé no matter bí bàbá ẹ tàbí ìyá ẹ ṣe lè lówó lọ́wọ́ tó when you are getting to 30 years lọ́mọ bó ọ̀nà ṣe máa ní tiẹ̀
má joyè agbójúlógún tó fi rẹ̀ fún chita. jẹ́ wá sọ̀kọ̀ fún ẹ àgàgà kí mọ́mí ẹ àtìyàwó ẹ yẹn kọ́mọ̀ wá gbàtìra wọn kí ìjà kan wá lọ ṣẹlẹ̀. ó kì í jẹ́ ti ẹ̀bí ẹlẹ́rìí pọ̀ ẹ̀sọ̀ ìwọ ọkùnrin tó ń wo mi yẹn lẹ́tà tún mi pé àgàgà kí mọ́mí ẹ àtìyàwó ẹ kọ́ máa wá gbà tiwọn kọ́ wá máa jà lọ́jọ́ kan kó jáde kọ́ wá máa kí mọ́mí àtìyàwó ẹ wá máa jà kọ́ jà gidi tó bá dé ta ló máa support tó bá ti délé ṣé mọ́mí ẹ ló máa support ni àbí ìyàwó ẹ ló máa support. ẹ jẹ́ ká bára wa sòdodo ọ̀rọ̀ náà àwọn ọkùnrin yẹn ò ní lè sọ̀rọ̀ kwẹ́sọ̀ yìí ní sẹ́mi pé àwọn ọkùnrin ló bá wí. tó bá bẹ̀rẹ̀ ìjà tí mọ́mí ẹ àtìyàwó ẹ bá jà lè ta ló máa support. so ohun tí mò ń try láti sọ fún ẹ ni wípé no matter bí mọ́mí ẹ bó ṣe lè lówó lọ́wọ́ tó bí dáàdi ẹ ṣe lè lówó lọ́wọ́ tó má kú sínú ilé wọn ìwọ náà try láti lọ kọ́lé tiẹ̀ ọlọ́run máa fọ ilé kọ́ bó bá dẹ̀ kọ́lé lọ rẹ́ǹtì ilé torí ọjọ́ tó bá máa bú ẹ báyìí tí òkúrọ̀ ẹ bá máa dùn àgàgà kó wá ti lọ bímọ kó ti bímọ kìíní bímọ kejì bímọ kẹta bímọ kẹrin kó máa bú ẹ níṣojú àwọn ọmọ ẹ ó mọ̀ pé àwọn yìí àti bàbá ẹ yẹn wọ́n ti gbin oró burúkú sínú ayé àwọn ọmọ yẹn ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọ tó bá experience bí ìyá wọn ẹ bá àwọn ìyá kan wọ àwọn yìí olórí burúkú ni wọ́n máa gbé ọmọ ṣépè àwọn ìpè ńláńlá ó ní kúre ìwọ ọmọ òfò yìí ìwọ ọmọ olórí burúkú yìí ìwọ ọmọ àdánù ìwọ ọmọ kíníkan ìyá àwọn ìyá olórí burúkú kan wà bẹ́ẹ̀ máa ń gbé ọmọ ṣépè bẹ́ẹ̀ o èèó babalélé ẹ̀ẹ́dẹ̀ máa gbé ṣépè bẹ́ẹ̀ níṣojú ìyàwó ẹ̀ wàláhì irú ìyàwó yẹn ò lè fẹ́ràn ìyá ọkọ yẹn láéláé àbí ń gbọ́ kò ní ìyá ọkọ ẹ̀ kó máa gbé ọkọ ẹ̀ ṣépè ń gbọ́ wàláhì kì í ìyá ọkọ ẹ̀ àbúlórí burúkú ni ìyá ọkọ náà wàrà àwọn ìyá wèrè kan yẹ pé burúkú náà máa gbé ọmọ ṣẹ́ wọ́n máa gbé ẹ ṣépè yẹn ìyàwó ẹ̀ máa rí pé ìyá wèrè kan gbé ẹ ṣépè ìyàwó ẹ àtàwọn ọmọ ẹ máa rí pé ìyá wèrè kan tó bí ẹ ṣépè torí ẹ túra ẹ bí lóòótọ́ ọmọ nígbẹ́ ọmọ abẹ́rẹ́ máa ń sọ Yorùbá wèrè yẹn náà wípé kò sí bọ́mọ ṣe lè dàgbà tó ọmọ ní níwájú ìyá ẹ̀ orí ẹ̀ dàrú ìwọ máa jẹ́ ọmọ títí láì máa jẹ́ ọmọ bí anú ayé ìkọlà wà tí wọ́n ti ń fi ọmọ jọba tí ìyá abómọ ni ilé ayé ìlà wà àgàgà wo máìkì ń go deeper èyí tí mo sọ náà ti tó torí mo fẹ́ rìláàsì ó rẹ bọ́dì díẹ̀ èyí náà mo pọ̀ rẹ bọ́dì tó gbogbo ẹ̀ tẹ́ ń kí mi tẹ́ ń kọ́lù mi gbogbo yín ni mo kí o I love you so much for your love and kindness for your encouragement tẹ́ ń fún mi ẹ má ronú kí níyàn kí ni gbogbo yín ni mo kí lágbára Ọlọ́run àní dáàmú I love you so much abẹ́rẹ́ ní sinmi ojú kò ní yẹ síbẹ̀ mo ti wà ní yàrá pàjá nígbà tá a níyàwó a kàn start from one place to another kọ́lọ̀ ń ṣàánú wa a ní dààmú so mo bẹ̀ ẹ́ tó bá ti pé 30 years 25 years kó nílé dádì ẹ o kó nílé mọ́mí ẹ lọ rẹ́ǹtì ilé o a fool at 20 nísìn is a fool forever a fool at 20 lẹ́tẹ̀ máa ní a fool at 40 ngbà kan nísìn a fool at 20 is a fool forever táyé ẹ bá ti bàjẹ́ ní 20 years torí pé 20 years sí ò ní òun bọ́ ṣe ń kawó òun bọ́ ṣe ń ṣe owó orí ẹ burú nìyẹn mo fi Ọlọ́run bá búra Jésù ọmọ Ọlọ́run gbọ́ láti kí tó pé 20 years ni mo ti mọ bí ọ̀ṣẹ́ ń ṣiṣẹ́ owó bí ọ̀ṣẹ́ ń lówó lọ́wọ́ because nígbà tí mo ti yọkọ́ lọ sí skúlù ni mo ti yọkọ́ lọ ń kọ́ rewinder ní kí ni mo kọ́kọ́ láyé mi rewinder electrical engineering mo lè rọ́ọ̀nù wáyà ilé bó ṣe wò mí tí kọ́ọ̀lì jẹ́nẹ́tọ̀ bá bọ́ọ̀nù mo lè rewind díẹ̀ iṣẹ́ tí mo kọ́kọ́ láyé mi nìyẹn àwọn submersible karọ́ọ̀nù ká ṣe wáyárìn yẹn pẹ̀lú coil ṣáájú machine ká ṣe pẹ̀lú coil iṣẹ́ tí mo kọ́kọ́ láyé mi àdìgbà yẹn báyìí mo ti mọ bóyá ṣe ní owó bóyá ṣe ń tọ́jú owó bóyá ṣe ní ẹgbàá owó so bí ẹ̀gẹ́gẹ́ náà ni wọ́n náà gbé oríire wáyé láti ìgbà ẹ̀ kékeré ẹ̀ maintain oríire ẹ̀ yẹn káyé ẹ̀ lè kí ayé ẹ̀ kó lè di olóríire I love you all ṣé mo wíire àbí mi ò wíire kí n tó máa lọ mo ti fẹ́ máa lọ ó ti pé 10 minutes náà ti tó ẹ bá mi share jọ gbogbo ẹ̀ tẹ́ ìwú mi yẹn mo fọlọ́run bẹ̀ yẹn bá mi share ẹ jẹ́ kí àwọn ọkùnrin yẹn máa rí kó máa gbọ́rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó nílàkàyè ni o irú nǹkan yìí ló ba ọ̀pọ̀lọpọ̀ marriage jẹ́
irú nǹkan tí mo sọ yìí ló bà ọ̀pọ̀lọpọ̀ marriage jẹ́. Ọkùnrin ìwọ ọkùnrin kan wàá máa wọ ṣòkòtò wèrè, wàá máa lọ máa ra designer lórí burúkú òfò kan, wàá máa ra mọ́tò wèrè, wàá máa ṣakọ, wàá máa gbé fake life. Òun fẹ́yàwó sínú ilé mọ́mí ẹ, ilé tí mọ́mí ẹ kọ́ wá fún ní room and parlour ńbẹ, òun fẹ́yàwó síbẹ̀, òun bímọ jọ síbẹ̀, oríporí ẹ burú. Ṣé ogún yẹn làwọn ọmọ ẹ fẹ́ jẹ? Àbóyá òde ni, ṣé wọ́n nìkan ni ìyá ẹ bí nàbí wọ́n nìkan ni bàbá ẹ bí? Kọ́lọ̀ wá tí wọ́n lọ mú ẹ kọ́ lọ ní irú àwọn ìyá wèrè kan táwọn àgbọ̀dọ̀ dárúkọ. Tẹ́gbẹ́ bóyá ń ṣe nǹkan dé báyìí wọn gbàdúrà kó ṣàṣeyọrí, irú àwọn ìyá bí àwọn yóò fò. Wọ́n máa gbọ́ ọmọ ṣépè pé ṣèbí ìlú òyìnbó ló fẹ́ lọ, ó ti débẹ̀ tán, ó ò lè débẹ̀, wàá máa gbúrò bẹ́ẹ̀ ni ò lè débẹ̀. Ẹ rí pé lórí burúkú nìyá tó bá sọ bẹ́ẹ̀ fọ́mọ ẹ̀. Ìyá tó bá sọ fọ́mọ ẹ̀ bó tó bá ṣe gbàdúrà èpò yẹn fọ́mọ ẹ̀, wàá tó máa ṣeré èpò yẹn fún ọmọ ẹ̀ níṣojú àwọn ọmọ ẹ̀. From díẹ̀ ní ìsèpé dìran tó bá bí ọmọ lé ní ọmọ yá kan máa kọ́pì èpè ni. Ìtọ́jú kọ́ mọ́ fi mọ hallelujah láti fi open mouth ọ̀pá àwọn òkókó kọ́ ni hallelujah láti fi kọ́ ọ̀rọ̀ sọ. Àwọn ọmọ mi kò ní dá fún ẹ tó ń dá fún bàbá ẹ, ayé bàbá ẹ ò ní dá, òun lọ́ máa fi ṣí ọ̀rọ̀ sọ fún mi báwo ni irú àwọn ọmọ yẹn ò ti ní dàbí àwọn ọmọ ọ̀tá, àwọn ọmọ olórí burúkú tá à ń sa ọmọ òun. So bíbélì sọ wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kò sí ohun tó lódodo lè ṣe o. So ti yẹ bí ìpìlẹ̀ bá bàjẹ́ kò sí ohun tó lódodo lè ṣe. Ẹ jẹ́ ká lọ tún ìpìlẹ̀ tó ti bàjẹ́ ká lọ tún ṣe, káyọ̀ wálé láyọ̀. I love you. Ẹ bá mi share ẹ̀, bá mi share ẹ̀, ẹ bá mi share ẹ̀ fún wọn o. Ẹ bá mi kí n tó lọ mo rí fídíò kan ìjọba Nàìjíríà mà ṣe o. Ẹ wo àwọn ọmọ Haúsá tí wọ́n bá wọn ọlọ́pàá fà yẹn, àwọn àmì tí wọ́n lé àwọn àmì lọ nílùú wọn. Ẹ wo àwọn àmì tí wọ́n lọ sílẹ̀ Haúsá ṣé ìjà ọjọ́ òwò ẹ ti máa dá àwọn fídíò yẹn, mo sì máa gbé fídíò yẹn jáde. Ẹ wo àwọn Haúsá yẹn bó ṣe figi lé àwọn sójà tìbọntìbọn. Mi ò rí sójà kan kó yìnbọn fún àwọn Haúsá yẹn o. Mi ò rí sójà kan kó yin tear gas o fún àwọn Haúsá yẹn o. Ó ti jẹ́ pé nílẹ̀ Yorùbá lẹ máa ń sọ àwọn ẹ máa ń fi ẹ̀mí àwọn ọmọ Yorùbá ṣòfò. Ó jẹ́ pé nílẹ̀ Yorùbá lẹ́yìn ọmọ Yorùbá lórí burúkú ẹ̀yin ọmọ Yorùbá náà ní fẹ́ pé ní òṣèjọba yìí lórí burúkú tẹ̀ ní jèrè. Ẹ̀yin òṣèlú Yorùbá náà lẹ máa ní kọ́ máa pa ògo ọ̀la àwọn ọmọ Yorùbá. Ṣé fẹ́ sórí burúkú ni ìjọba Nàìjíríà? Ẹ wo ìlú àwọn Haúsá yẹn, àwọn ni wọ́n ń gbádùn jù. Mo wo fídíò yẹn yẹ jáde ní ẹ lọ wò. Kódà àmì kan ó gba Haúsá kọ́kọ́ gba ní o, ó kọ̀ gba ìtẹ́bá bá wọn sáyẹn ṣe ṣùrùbó ká ní pé nílẹ̀ Yorùbá ni tàbí nílẹ̀ Yíbò wọn ti yìnbọn pa wọ́n lọ. Ẹ wò gba EndSARS táwọn yẹn ṣe protest, ọ̀pọ̀lọpọ̀ sì wà nínú ọgbà ẹ̀wọ̀n nítorí ọ̀rọ̀ EndSARS yẹn. Nítorí ọ̀rọ̀ EndSARS yìí ọ̀pọ̀lọpọ̀ ó sì wà nínú ọgbà ẹ̀wọ̀n. Ẹ wò báwọn Haúsá bó ṣe wá ṣe fèsì àwọn ọlọ́pàá yẹn bí fèsì wọn rí ọkàn ṣe fún wọn, wọ́n fi wọ́n lẹ̀ ní. Ṣé Haúsá ló ń lé àgbáyé ni? Ẹ lọ wò nínú àwọn tí wọ́n ń ṣe òṣèlú Nàìjíríà, ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ibi tí Haúsá tí wọ́n fill gap bẹ̀. Ẹ lọ sínú ọgbà ẹ̀wọ̀n, gbogbo ọgbà ẹ̀wọ̀n orúkọ Haúsá tẹ bá rí bẹ́ẹ̀ ò lè pọ̀ láéláé. Ṣé Haúsá ò kì í dáràn ni? Ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ ń dààmú wa ẹ̀ ní ṣe oríire o. Balálẹ̀ bá ní ó da fún yín, aláàárọ̀ bá ní ó da fún yín, ọlọ́sàn ò ní jẹ́ ó da, alálẹ̀ gan ò ní jẹ́ ó rọ̀ yín lọ́rùn. Ọlọ́run gbọ́. Wọ́n ń polówó pé èèyàn kan kú, ó kú kò kú. Èmi Adébáyọ̀ là ń sọ fún yín kó máa kú, Ọlọ́run gbọ́. Fáráwò ilẹ̀ Nàìjíríà tó ń dúró ní pé wọ́n ní Fáráwò wàláhì ó máa kú. Èmi Adébáyọ̀ là mo sọ bẹ́ẹ̀. Mo prophesy ẹ̀ ni. Èmi mo prophesy ẹ̀. Èmi ò bẹ̀rù anybody yẹn mọ̀, ṣé mi bẹ̀rù yín ni? Mi ò bẹ̀rù anybody. Ọlọ́run gbọ́. I fear nobody. Àfọ Ọlọ́run mi tó dá mi sáyé. Torí mo mọ orí èèyàn tí mo jẹ́. O ò ní porí mi níbi kó o kìje. O ò ní lé ẹ̀mí mi. Ìwọ tọ́lọ́run bá láìkì ló máa lọ ọdún kan, ó máa padà kú ní ṣá. A gbọ́dọ̀ máa torí apá à ń bẹ̀rù àwọn èèyàn kan ká máa keep quiet. Adé ká sọ̀rọ̀ sókè. Ẹ̀yin ọlọ́pàá, ẹ̀rín yín pa mí. Kí ni mo pè? Ẹ̀rín yín ó ń pa mí. Special training tẹ́ gbà yẹn, special law tó lè fún yín yẹn, ẹ lọ dìmú, ẹ lọ lò ó, ẹ rí ọ̀nà wò. Bọ̀dá Gbénga, bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Yínká,
àti Kẹ́mi gbogbo ẹ̀yin olórúkọ tí wà nípò ipò ọlọ́pàá yẹn tẹ́jọ́ ọmọ Yorùbá yìí ni mo dárúkọ yẹn ẹ mọ̀ tẹ́ ẹ̀ ṣe Supo Yínká Supo Fẹ́mi olórúkọ mi wọ́n ẹgbẹ́ tẹ́pẹ́ bá ràn ẹ́ képe bá mú ẹ képe bá lọ ràn èmi náà ni ẹ̀yin ò kí ń protect aráàlú yín àbí kẹ́ máa pa wọ́n ṣògo ẹ máa ń pa ara yín ṣògo ni kí ni pé àwọn ọmọ ilé jẹ́ ògo ọjọ́ ọ̀la jẹ́ kí n support ẹ̀ kí ayé ẹ̀ lè ga kàkà kó support ẹ̀ káyé ẹ̀ ga wàá sáré mú ẹ̀mí ẹ̀ dànù ni kò burú anyway mo kọ̀ yà síbẹ̀ yẹn ni torí ó ṣe é ṣe pé mo tó opportunity God bless you as you can see pé ó ń ṣe ìrẹ́bọ́dì díẹ̀ ẹ ṣé gan I love you more I love you all everybody I love you I love you I love you Adediwura Àjọkẹ́ I love you my sister Alhaja Chukura Ibironke gbogbo yín ni mo nífẹ̀ẹ́ I love you. Then vacancy mo wá ẹ̀ tó máa dáná fún mi o torí mi ò mọ oúnjẹ ẹsẹ̀ so mo ní di vacancy kúkà ẹ tó mọ oúnjẹ ẹsẹ̀ dáadáa àbẹ́rẹ́ ìgbé ayé náà nítorí mi ò mọ bó ṣe mo bẹ́ẹ̀ wò mí Ọlọ́run gbọ́ mo mọ bó ṣe ń ra oúnjẹ jẹ lẹ́yìn oúnjẹ mo mi jí o ìyẹn gan wà nínú nǹkan tó máa ń ba ayé èèyàn jẹ àti kò lè kí n ba ayé èèyàn jẹ ìfẹ́ ni kọkùnrin máa jẹ oúnjẹ ẹlòmíín ta kó máa ní pé kò sí bébí ṣe lè pa mí wà láì máa méjọ pé mo délé kí n tó jẹun kò sí bébí ṣe lè pa mí oúnjẹ tíyàwó mi bá sè fún mi ni mo máa jẹ ṣé kò ti di problem fún mi bẹ́ẹ̀ bọ̀ èmi rò pé ohun tó dáa ni kí ọkùnrin máa jẹ oúnjẹ ìyàwó ẹni kódà ní ìsìn Ọlọ́run rẹ̀ kò tó bí bí mo fi ń sọ̀rọ̀ àsọdùn ó lójú ẹni tó lè ṣe ọbẹ̀ fún mi tọ́bẹ̀ máa dùn lẹ́nu mi wàláì ó lójú obìnrin tó lè ṣe oúnjẹ fún mi tó lè ṣe ọbẹ̀ fún mi tọ́bẹ̀ máa dùn lẹ́nu mi ìyàwó mi ti mọ́ ọbẹ̀ tí mò ń ṣe ó ti mọ́ bẹ́ẹ̀ máa ń ṣe mọ̀ládẹ̀ wa níyàwó mọ́ nǹkan báyìí kí ni ká ṣe àdúrà wa gbà gbogbo ẹ̀ tẹ́ ń show love sí mi yẹn ẹ bá mi sọ̀rọ̀ kí n tẹ́ mẹ́tò tẹ́ nífẹ̀ẹ́ mi nù yín mo nílò ìyàwó afẹ́yàwó sílé ká tẹ̀ má lọ kú sójú ọ̀nà Akande okay my dear if you know you can cook very well inbox me if you know you can cook very well ni o inbox me tó bá ṣe bẹ̀ dáadáa I will blog you máa gbé wá sórí Facebook wo máa ní ẹni tó lóun mọ bẹ oúnjẹ ẹsẹ ó ti gbé mú wá sórí ó ti sórí tó mo kọ́ ni mo tó mọ́ wá ṣe ṣé mo kọ́ ni mo tó máa ṣe fún ẹ oúnjẹ tó ṣe yẹ tí kò dùn yẹn máa tó gbé wá sórí Facebook máa ní ẹ̀yà ayé ọmọ oúnjẹ tó ṣe. Ó ní kí n fẹ́yàwó mi kò easy láti fẹ́yàwó mi irú ìyàwó tí n bá fẹ́ ní ìsìn irú ìyàwó mo mọ̀ tó léwu búrò mo máa fẹ́yàwó mi náà ní very soon lágbára Ọlọ́run máa fẹ́yàwó mi náà ni but a ò mọrú ìyàwó tá a fẹ́ fẹ́ a ò mọrú nísìnyí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń wá ọkọ ń sìn nǹkan tí ojú wọn ti rí ní ilé ọkọ tí wọ́n ti kúrò ló sì wà lọ́kàn wọn òun ni èrò tó wà lọ́kàn wọn if care is not taken kò ní jẹ́ kí wọ́n fi ìfẹ́ wọn sí ọkọ mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn obìnrin mi nǹkan táwọn obìnrin yẹn ti rí táwọn ọkùnrin yẹn ti rí òun ló wà lọ́kàn wọn tí wọ́n gbé sí ọkọ wọn kí wọ́n tó lè fọ́kùnrin obìnrin mi tàbọ́kùnrin mi ní chance lọ́kàn wọn àbí tọ́lọ́run bá lọ́wọ́ sí nìkan lókù likewise me ṣé àgbà tí ń ṣe mo ráwọn tó ń pè mí ní àdàbà I love you àdàbà kíní kan but mélòó nínú wọn bẹ́ẹ̀ mi bá kọ́ wùwà mi máa níṣẹ́ wò ṣé lè àwọ̀ wùwà òwòrè ní ìsìn màá tó wá fẹ́lẹ́ lè fọ́dún mẹ́ta tó wá nóhun kẹ́rù lọ a máa ní pé ó dà pé ní ìsìn gan mo ní fẹ́yàwó ẹyọ kan máa fẹ́yàwó bíi 8 Ọlọ́run ṣe mo nílé Ọlọ́run bò mí láṣìírí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi yẹn jẹ mí ń yà gbogbo wòye láṣì ẹ̀ ní ìsìn mi ò tí ní ilé Ìbàdàn nìkan mo ní níwòye láṣì ẹ̀ kó ló dé pé ìyàwó kẹ́rù kò ń lé olóògbé fẹ́ fi mí ṣe lẹ́yà láì mọ̀ pé Ọlọ́run máa pa mí lẹ́rìn ayọ̀ ní ìsìn nílé mi ìyẹ́ sí ní ìsìn fúláàtì 4 ló wà ń bẹ̀ ìyàwó 4 mo fẹ́ síbẹ̀ fúláàtì 4 ló wà níyẹ̀ sí bàbá fúláàtì tó wà òkè jáde kí máa kó fún ẹ ń bẹ̀ kọ́ náà dẹ̀ máa ṣe kó máa bímọ kẹ́ máa bímọ fún mi ń bẹ̀ kẹ́ máa bímọ fún mi wẹ́rẹ́ ilé mi kan náà tiẹ̀ ilé mi tí mo ní mo fẹ́ ta yẹn ẹ tí ní kí n má ta gbogbo ẹ tí ní kí n má ta yẹn mo like yín God bless you so wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé tó wà ní command yẹn wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ so ó ṣeé ṣe kí n lọ bẹ̀ ní anytime from now màá lọ bẹ̀ màá ṣe fídíò níbẹ̀
àdé fúláàtì òkè àdé fúláàtì ìsàlẹ̀ mo lè fẹ́ yàwó bí mẹ́jọ síbẹ̀ yẹn nírú fúláàtì ìsàlẹ̀ yẹn ìyàwó mẹ́jọ lè wà ń bẹ̀ fúláàtì òkè náà mo lè fẹ́ yàwó mẹ́jọ síbẹ̀ ó di mélòó di 16 mẹ́jọ lókè mẹ́jọ nsàlẹ̀ ó di 16 màá fẹ́ mẹ́rin sí ìyẹ̀ sí ó di mélòó di 20 yẹn náà ti tó tí bá fẹ́ yàwó 20 gbogbo ẹ̀yìn 20 yẹn lè wá wèrè lẹ́ẹ̀kan náà wàláì àbí ṣé ìyàwó wèrè ṣé ìyàwó 20 jẹ́ gbogbo yín lè ṣeré lẹ́ẹ̀kan náà ni ẹ lè ṣeré lẹ́ẹ̀kan náà ìfún ẹ̀yìn ìyàwó 20 yẹn gan gbogbo yín lẹ máa fẹ́ pé àdàbà tèmi ni kò ṣe tèmi ni kò ṣe tèmi ni kò ṣe ẹ má ságùn sí mi tẹ bá ságùn sí mi ayé yín máa bàjẹ́ ni o ó dàbọ̀ èyí tí mo ṣe náà tó a máa sọ̀rọ̀ lẹ́tà Daddy-Larry mo ti fẹ́ kọ̀ ọ̀la ìgbà mo fẹ́ kọ̀ ọ̀la ẹ̀lẹ́dẹ́ Daddy-Larry ẹ ṣé gan o gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè mí thank you so much sir ẹ ṣé gan ogun láyé o Ayọ̀rìndé ṣé o mọ̀ pé ogun láyé ni wọn náà wò mí ní ìsinmi nìkan nínú àbí ta ló sọ fẹ́ pé it's too much for you kò too much for me o tàyẹ̀dẹ̀ tó bí wàá yóò rí pásọ̀ ògùn ló máa pa ẹ̀ òní sóríire ṣé mo polówó Jésù fún ẹ ni ṣé mo polówó pásọ̀ fún ẹ Bisco weather fake account ló máa jẹ mọ́tò máa pa ẹ ni do I come here to preach for you ni o sọ pé are you a real pastor òní sóríire kí ló kọ́ mi pẹ̀lú pastor ṣebí pẹ̀lú gbogbo miracle pẹ̀lú gbogbo àdúrà pẹ̀lú gbogbo oore tí pásọ̀ TB Joshua tó ṣe kó tó di pé ó kú ṣé lórí burúkú yín ṣé ẹ̀ sọ pé ṣé pásọ̀ lélẹ̀ ṣèbí lára àwọn tọ́jú padà wọn ní pásọ̀ bàbá Adébóyè lẹ́nu sọ pé bàbá TB Joshua fẹ́ pa ẹ́ ẹni tó bá fẹ́ pààyàn ẹni tó bá ń pààyàn ló máa ń pè ọkọ fẹ́ pa òun ẹ ní ṣoríire àti wá àti Àbẹ̀kẹ́ Àyànfẹ́ yẹn bó ti mọ̀ pé fake account yẹn ẹni tó ní kẹ́ máa lò mọ́ mọ́ èmi ò dẹ̀ wá ráyè gbogbo yín yẹn mi ò ní tẹ́lẹ̀ láti máa bá yẹn sọ̀rọ̀ àti bí Àbẹ̀kẹ́ Àyànfẹ́ tó porúkọ rẹ̀ àtọ́dọ́rí burúkú Bisco weather yẹn ẹ̀ níjọ́ sóríire pọ̀ pásọ̀ ṣọ́ọ̀ṣì yín gan pásọ̀ ṣọ́ọ̀ṣì yín ṣe ka pásọ̀ ṣọ́ọ̀ṣì yín ní pásọ̀ ó dijọ́ tí pásọ̀ ṣọ́ọ̀ṣì bá ṣe mistake kó lórí burúkú ẹ̀yàn ọmọ ọjọ́ kẹ́tọ́ bá dé pé pásọ̀ rèpù mi o pásọ̀ ṣe gbáyìí fún mi o pásọ̀ gan pásọ̀ wa kìnnìkan ẹ̀ ní sóríire gbogbo yóò ẹ̀ bá kù sínú nọ́kílókọ̀ mi abẹ́yàwó rẹ̀ ẹ ti mọ̀ bí yánu nọ́ọ̀lẹ́mí náà lọ ni abẹ́yàwó rẹ̀ ni bí ẹgbẹ́ ohun tí bíbélì sọ ni bíbélì sọ pé gbogbo wa láti ṣẹ̀ láti kùnà ògo ọlọ́run gbogbo tá à ń ṣe yìí a fi ń wá ojú ọ̀nà ọlọ́run ni ẹ̀yin olórí burúkú yìí àmọ́ sẹ́dá àgbà ayé èrè pàṣẹ o fẹ́ sórí burúkú ni kí ló kọ́ dé mi pẹ̀lú yẹn do I come here to preach for you ni àbí mọ́tò fẹ́ pa ẹ́ mo lè fẹ́ máa ṣépè bó lórí burúkú yín yájẹ́ rẹ̀ kàn máa ṣépè náà ẹ̀yin olórí burúkú ẹni òfò ẹni ègbé yìí mo sọ̀rọ̀ láti fi múnú ara mi dùn olórí burúkú lè wá ń bá mi sọ̀rọ̀ òwèrè ọlọ́run máa bà ẹ́ nínú jẹ́ ni ó ní sóríire láyé gbogbo tó ń parẹ́ rẹ̀ máa pa ẹ́ lẹ́kùn ní Adébáwò làmọ́ sọ bẹ́ẹ̀ gbogbo wọ́n bá dé comment rubbish sí mi lágbára ọlọ́run ogún mi ni mo fi sọ gbogbo tó ń parẹ́ rẹ̀ máa pa ẹ́ lẹ́kùn ní àtọ́mí ara àtẹ̀jẹ́ ara ó máa gbà bọ̀dé lára ẹni tí bá yẹn tí láti máa múnú ara mi dùn tí wọ́n kàn wá comment rubbish láti máa bà mí nínú jẹ́ ò ní sóríire ò ní jèrè ọmọ ẹ máa kú lójú ẹ ni ẹ ṣì yèrè ni mo wà níbẹ̀ mo sọ̀rọ̀ láti fi múnú ara mi dùn olórí burúkú lè bá mi sọ̀rọ̀ wèrè ó ya wèrè ní kí ló kọ́ débi pẹ̀lú yẹn if I'm joking pé mo fẹ́ fẹ́ yàwó 20 ṣé mo ń jókè kọ́ ni ó ní ayúyèrè paṣọ òní ọ̀tọ̀ ló máa pa ẹ́ ó máa ṣòfò ni ẹ̀yin olórí burúkú yìí wàá bóyá back to sender àbí back to lọ́tẹ̀ wàá mọ̀ ògùn ló máa pa ẹ́ ìyá ẹ̀ ò ní jèrè ẹ ìwọ Bisco weather yìí ọ máa rùkú ẹ̀ wọlé láìpẹ́ yìí ni ẹ̀yin olórí burúkú ẹni ègbé yìí ó máa ṣòfò ní olórí burúkú ní fake account àwọn olórí burúkú ní fake account can you imagine rubbish mo wá sórí fíìmù eléyìí tí mo sọ bọ̀ fi múnú ara mi dùn ni tẹ́lẹ̀ mo fẹ́ fẹ́ yàwó 20 mo fi múnú àfi ń ṣeré nìyà olórí burúkú lè ń bá mi sọ̀rọ̀ wèrè ẹ̀yà wèrè ní kí ló fà wèrè èyí tí a fi ń bọ́ ọmọ ìṣẹ́ ló máa fi ń gejẹ o ṣé ògùn fẹ́ pa ẹ́ ni ṣọlá káàdì fún mi àbúrò adáta fún mi tó wá débi tó ń bá mi sọ̀rọ̀ wèrè ó ní sóríire nonsense ṣàǹṣà mo sọ̀rọ̀ mo fi múnú ara mi dùn wèrè kọ́dẹ̀ ń bá mi sọ̀rọ̀ wèrè ó máa gbé ẹ̀gbẹ́ ni ó máa wọnú ambulance ó máa wọ mọ́ṣúárì láìpẹ́ yìí ẹ̀jẹ̀ máa ṣòfò lójú títí láìpẹ́ yìí ni èmi mo sọ bẹ́ẹ̀ àṣẹ ni mo fi sọ ìgbé mo múnú ara mi dùn dẹ̀ ń bà mí nínú jẹ́ ò ní dùnú sọ́rí jàre ẹ̀yin tèmi ẹ má bínú jàre olórí burúkú làwọn yẹn ó dẹ̀ mínú bí mi ẹ má bínú jàre ok Ayọ̀rìndé ok nálẹ̀ ok my baby Àjọkẹ́ tó yọ̀ sí ẹ̀yin ọ̀rẹ́ mi èpè onírànyìn o
tí bá ti ń ṣépè lórí Facebook yẹn àwọn tí wọ́n dì sáfẹ́ pé àwọn náà lè pè yẹn ẹ tí gbogbo ẹ tẹ́ ẹ̀ múnú mi dùn yẹn ayọ̀ ló máa jẹ́ ti yín ìbànújẹ́ ò ní wọlé yín lágbára Ọlọ́run. ẹ dẹ̀ don't know who is a man of God. I want to ask you this question. ṣé èèyàn Ọlọ́run kan wà nínú ayé ṣá? kò séèyàn Ọlọ́run kan mọ́ nínú ayé. Everybody láyé tó ń pera wọn ní pastor everybody ń wá tẹnu ẹ̀ jẹ ni. Everybody ń wá ohun tó máa jẹ ni. Bàbá Oyèdépò tó ní pé TB Joshua fẹ́ pa òun ṣé TB Joshua ṣé bàbá Oyèdépò ní pé TB Joshua ó bìlì pé TB Joshua lè pa òun ni. Gbogbo ẹni tó bá jẹ́ apààyàn ló máa ń sọ pé èèyàn kan fẹ́ pa òun. Mọyì ẹ̀mí tó lọ síbi tẹ́lẹ̀ náà kọjọ́ yìí sí yẹn ni abẹ́dẹ́ gbàgbé ni. Nígbà táwọn tó fẹ́ bá yín ṣọ́bẹ̀ mo máa wà ń bẹ̀ lọ́dún yẹn lọ́hùn. Gbogbo àwọn wèrè tó wọ́ kóòtù tó wọ́n dúró tì yín ṣé bó lè fi ń bá wọn sọ̀rọ̀ lọ́ní báyìí. Àwọn tẹ́ pé bodyguard ṣé kí ìránṣẹ́ Ọlọ́run máa ní bodyguard ní tọ́wọ́ súùtì dúdúdúdúdú. Ẹ má ká máa tọra wa mọ́ gbogbo ẹ̀yin èrò tẹ́ ẹ̀ ń wò mí yìí ẹ má yẹ kí pásọ̀ kan tán yín mọ́ ẹ má yẹ kí wòlíì kan tán yín so ti yé yín we are all fake. Kí ni mo pè we are all fake. Ọlọ́run nìkan ló mọ original nínú wa. Ọlọ́run nìkan ló mọ èèyàn rí. Àbí ṣé Ọlọ́run ra jíìpù èmi ní ìsìn mo fẹ́ ra jíìpù mo lo jíìpù mo tún sì fẹ́ ra jíìpù mo ń kọ́lé mo tún sì fẹ́ kọ́lé ṣé Ọlọ́run ń kọ́lé bẹ́ẹ̀ àwọn pásọ̀ kan wà ń bẹ̀rẹ̀ tó yẹ pé wọ́n lówó lọ́wọ́ jù mí lọ wọ́n tún sì ń wá owó yìí náà ní everyday wọ́n tún sì ń wá owó yìí náà ní. Àbí ẹ máa ní kìnìyàn kìnìyàn kan ayé ìpàṣẹ ayé kìnìyàn kìnìyàn yọ anyway tí mo sá fún ẹ gbogbo wọ́n tó wo mi ẹni wípé má yẹ kẹ́nìbọ̀dì deceive ẹ tẹ́mi bá ti wá síbí ìgbà tí ń fẹ́ wá bá ẹ sọ̀rọ̀ tí ẹ̀mí mi bá ní kí n gbàdúrà màá gbàdúrà. ó gbọ́. Adekolo di broken manager ní manager bá broke adekọ pé broken manager máa break ní ẹ má ìka tọ́ra wa ọkùnrin tó máa fẹ́ yàwó mẹ́wàá tàdékọ́ pé yàwó mẹ́wàá ló máa fẹ́ yàwó mẹ́wàá yẹn obìnrin tàbádẹ́ sọ pé ilé ọkọ mẹ́wàá ló máa gbé ló máa nílẹ̀ àjò láyé ẹ̀ òun ló kù fún láti gbàdúrà kí ìran burúkú máa ṣe lórí òun kò sẹ́ni tí kò ní ìran burúkú bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní ìran ire a ní láti máa gbàdúrà láti máa gbàdúrà pé kí ìran burúkú máa ṣe lórí ayé wa ni so ti yẹ bẹ́ẹ̀ yẹn láyé ta wà yìí kò sẹ́ni tí kò ní àkọsílẹ̀ búburú bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí kò ní àkọsílẹ̀ rere àwa la gbọ́dọ̀ máa gbàdúrà ìpọ́ Ọlọ́run má jẹ́ kí àkọsílẹ̀ búburú kó ṣe lórí ayé mi Bíbélì sọ wípé ibi la máa fi ń ṣílẹ̀kùn ọjọ́ ṣùgbọ́n àdúrà la máa fi ń ra ìgbà padà ọjọ́ òní tó ṣílẹ̀kùn yìí ní sí ibi lábíṣì ó mọ gbogbo ó máa dúró ibi tó máa ṣẹlẹ̀ lẹ́nìí ni ṣùgbọ́n àdúrà ló máa fi ra ìgbà ọjọ́ òní padà Ọlọ́run má yẹ kí ibi ọjọ́ òní má yẹ kó bá mi tọmọtọmọ má yẹ kí ibi ọjọ́ òní má yẹ kó bá mi tayátayá ó mọ iye àwọn tó máa jáde lẹ́nìí tí wọn ò ní padà wọnú ilé mọ́ ni ta ló fẹ́ fọlọ́pàá mú Ọlọ́run bó dẹ̀ jẹ́ èṣù náà ló pa ta ló fẹ́ fọlọ́pàá mú èṣù tó pa ìgbà tí o bá sì wà láàyè I want you to be thinking positive. I always told you people, I always told my friends, wọn àti wá sì wà láàyè be a good example so èso tó dáa let people learn something good from you. ṣé mi ti ń yé? It is all well. I love you all. I love you all. So, I want to go. I want to be going. Let me become and going. Do you have any question to ask me? Daddy Larry, ẹ sọ̀rọ̀ now. Daddy Larry, ẹ sọ̀rọ̀. Ìgbà tí inú bí mi lẹ wọlé, inú òbí mi mọ́ mo ti ń rẹ́rìn. Inú òbí mi mọ́ mo ti ń rẹ́rìn. A máa ráwọn tá a pè ní ìránṣẹ́ Ọlọ́run yìí tó ní ṣọ́ọ̀ṣì tó yẹ pé ìwà burúkú wọn pọ̀ gan. Àìmọye àwọn tá a pè ní òkè nísìnyí ṣebí ìyá ṣọ́ọ̀ṣì kan ló da wedding mi ló da ìgbéyàwó rú. Ìyá ṣọ́ọ̀ṣì nítorí ìdá mẹ́wàá tíyàwó mi ń fún yín ṣọ́ọ̀ṣì ẹ wá fẹ́ kó ní ilé ọkọ ẹnìkan tó bá lọ sí ilé ọkọ Ọlọ́run tó wá jẹ́ dọ́dọ́ pé mo lèmi náà ní ṣọ́ọ̀ṣì wọ́n rò pé odindi òpó ńlá kan ló lọ ní ṣọ́ọ̀ṣì àwọn yìí ṣé ẹ fẹ́ kó lọ́kọ̀ ọmọ ni bó bá òun náà bá dẹ́nu owó jẹ́ kí n tẹ̀ kó lórí yẹn náà mo fẹ́ kó lórí yẹn kọ́ ni mo lọ èyí tí mo sọ
ọ̀rọ̀ tí mo sọ tí mo torí ẹ̀ wá online ṣé ti mọ̀ gbogbo ọkùnrin tó bá ti pé 25 to 30 years tó wá lọ márì sílé dádì àbílẹ̀ mọ́mì ẹ̀ tó bímọ síbẹ̀ tó ń bímọ síbẹ̀ orí ẹ̀ ti dàrú o ó ti mad. ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ prógámù mi láàárọ̀ yìí nìyẹn gbogbo ọkùnrin tó ti wọ 30 years 40 years tó ń bímọ tó ń gbé nílé ìyá ẹ àbí ó ń gbé ní fúláàtì dáàdì tó dé dáàdì ẹ fún ẹ ní fúláàtì tó lórí burúkú ẹ wá fẹ́ dàgbà síbẹ̀ tó ń fẹ́yàwó síbẹ̀ tó ń bímọjọ sínú ilé bàbá ẹ ó ti yá wèrè. sọ ọjọ́ tí ìyá ẹ àti ìyàwó ẹ bá máa jà tó bá máa nọra wọn nínàkúnà mo fẹ́ wọ ẹ tó fẹ́ support. ọjọ́ torí mọ́mí ẹ bá dẹ̀ tọ́ọ̀ṣì tó bá bú ẹ tó bá lé ẹ dànù lọ́jọ́ yẹn mo fẹ́ wo ibi tó fẹ́ dé sí. tí ìyàwó ẹ bá kó àwọn ọmọ tó gba ọ̀dọ̀ àwọn ìyá tiẹ̀ lọ bóyá wàá tẹ̀lé ìyàwó ẹ lọ sọ́dọ̀ àwọn ìyá tiẹ̀. ó dẹ̀ dá mi lójú pé irú ọkùnrin bẹ́ẹ̀ tí ìyàwó ẹ bá kúrò nílé yín yẹn tó lọ sọ́dọ̀ àwọn mọ́mí ẹ oṣù kínní oṣù kejì oṣù kẹta wà láì bẹ́ẹ̀ lọ́tí máa bẹ́ẹ̀ gun mọ́bẹ̀. ẹni tó lórí ò ní fìlà àdúrà wa gbà. So ibẹ̀ ń kọ́ ni mò ń lọ. I think I have to rest. Thank you jare Alaja Shakra. I have to rest. I have to rest. Yeah, thank you so much. Thank you so much. Thank you so much. I love you. 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 I love you everybody. Yeah. Oh yeah, show me love now. Show me love. Show me love. I want to be able to show me love. Thank you. So I think I'll be going now. I think I'll be going. I love you all. I love you all. I really love you all. Ayorinde mi Ayorinde ọmọ Ọmọ́túndé ní Àbáyọ Ọmọ́túndé. I love you. I love you tí mo dẹ̀ ń sọ yìí gan-an máa kí ìyàwó yín bínú. Gbogbo I love you tí mo ń sọ yìí fẹ́yìn ìyàwó yẹn ọlọ́mọ ẹ̀kọ́ kọ yín bínú ó yẹ pàlọ́ wo tọkọ yín bá mú yín áfẹ́ náà ìṣẹ̀lẹ̀ ṣe ẹgbẹ́ mi ò sí ń bẹ̀. Owó náà pa I love you yẹn tọkọ yín bá mú yín àyè ò sí ń bẹ̀ o lọ́mọ ní pé ẹ ti like àdàbà. God bless you. God bless you everybody. See you some other time. I will be coming online anytime. So I love you, so I join me. Kindly share the program. Yeah, ẹ bá mi share. Ẹ bá mi share fún wọn. Ẹ bá mi share. Mo ní pé Ayọ̀túndé Ayọ̀nídé. Ṣé mọ́mí ni ṣé dádì ló ń jẹ́ Ayọ̀nídé ni àbúrò sọ́ọ́ ni mo kọ yín. Kọ́ má lọ dé ẹgẹ́ tiẹ̀. I love you, Azan. Oluwatosin Deborah. I really love you. I love everybody. I love you. Shemire Itunu. I love you too. I forever love you. Ikú ò ní yà wá. Àrùn ò ní gbé wa dè lágbára Ọlọ́run. A ò ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ojú àìsà kì í rí ibi tàwòdò kì í rọrùn. Ojú gbogbo wa ò ní rí ibi. Ojú wa ò ní rọrùn. Àfàìlà bọ́jọ́ bá là. Ó máa ń là pérégede ni. Àjọ máa là sówó lónìí. A máa là sọ́lá. A máa là sí fọkànbalẹ̀. Torí wípé kí ni? Àwa ti wọ̀lú alára o. Wọ́n ti sọ péré ni wọ́n máa bá wa ṣe. Àwa ti wọ̀lú aláyọ̀. Wọ́n ti sọ pé ayọ̀ ṣẹ̀ṣẹ̀ ni wọ́n máa bá wa yọ̀. Àwọn ọ̀lú àgbà kan méjì ọ̀fẹ́ jẹ́ ọ̀rùn mìíràn ọ̀fẹ́ fàjọ ẹ̀rùn ó yí jẹ́ ajagbá yìí ní tòrò ajagbá yìí ní tàrá bí márìwò bá yọ kò ní wojú ẹlòmíì àyàfi ojú Olódùmarè ó ṣe olé àjẹ́ ilé gbogbo ẹ̀yìn àjẹ́ orí Facebook ẹ yọ́nú sí wa o ẹ máa yọ́nú sí mi I hug you Ayọ̀rídé ẹ máa yọ́nú sí wa gbogbo ẹni tó bá yọ́nú sí mi ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ ó máa rí gbogbo ẹni tó bá wá bínú sí wa Alájà Shakirat Ayọ̀nídé Ọmọ́túndé gbogbo ẹni tó bá bínú sí wa ìgbájú Ọlọ́run ọba ìfọ́rùn Ọlọ́run ọba blu Ọlọ́run ọba wúkìnà Ọlọ́run ọba ọba kọ̀tọ̀ Ọlọ́run ọba ni yóò pa wọ́n. I love you all. I love you. Ẹ̀yin onídúró mi ẹ ṣé o. Ẹ̀yin onídúró mi ẹ ṣé o. Tó bá já wọn lọ́tẹ̀ ni wọ́n dúró wọ́n á ti máa dẹ̀mọ́ o. Tó bá já wọn lọ́tẹ̀ ni wọ́n dúró wọ́n á ti sá lọ. Tó bá já wọn lọ́tẹ̀ ni wọ́n dúró wọ́n á ti lọ blọ́ọ̀gì mi. Ẹ̀yin onídúró mi ẹ ṣé o. Ó yá ẹ jẹ́ kí n sọ dí ti Ọlámídé pé ẹ ní dúró. I love you. 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 See you some other time. Mama lára di máa múnú wa dùn.
àwọn wèrè onífẹ́ kankan ló máa fẹ́ máa bà wá nínú jẹ́ àwọn ọlọ́run máa bà nínú jẹ́ àwọn ọlọ́run ní bà wá nínú jẹ́ lágbára ọlọ́run bye bye. I need kissing yeah, kiss me o kiss. All right inbox me ẹ̀yin olóríire inbox me.